Ẹ kúlé làkàràlé, ẹ káàbọ̀ làkérò ọ̀nà. Mo kẹ́yìn olólùfẹ́ mi káàkiri àgbáyé ní gbogbo tí ẹ ti ń wò mí. A kú dédé àsìkò yìí, a kú bójú ọjọ́ ṣe rí. Èmi ọmọ yín olólùfẹ́ yín tí ẹ mọ̀ bẹ́ẹ̀ ni mo wò tí ẹ ti ń retí tí ẹ fẹ́ gbọ́. Abíọ́lá Ọmọọba. Ẹ kúlé o. Ẹ kúlé. Wọ́n ní ẹ kúlé là ń kára lé, ẹ káàbọ̀ là ń kérò ọ̀nà. Bẹ́ẹ̀ni. A kí gbogbo ara lé pátápátá. Ní pé ojú tẹ fi ń wò wá, ojú náà ò ní fọ́. Àṣẹ. Etí tẹ fi ń gbọ́ wá, etí náà ò ní di. Àṣẹ Ìdùmarè. Lẹ́yìn náà, fàájà ni lóòótọ́. Bọ̀ nínú àwọn àtọ́ka sí mi tí mo ní àṣeyọrí ní Cairo, Kinat, number 1. Ẹ̀yin ará ilé, mo lérò pé ẹ̀ ń gbádùn ètò wa tòní. Ètò bó ṣe ń lọ ní ayé láti ẹnu olólùfẹ́ yín Abíọ́lá Ọmọọba. Pẹ̀lú àlejò wa pàtàkì tí a gbé wá fún yín. Ohun tí yóò wá ń pè ní àṣeyọrí ó yàtọ̀ sí ní tí àwa ọmọ Yorùbá tá à ń rò ní àṣeyọrí. Owó kọ́ ni àṣeyọrí, ilé kọ́ ni àṣeyọrí, mọ́tò kọ́ ni àṣeyọrí, dúkìá rẹpẹtẹ kọ́ ni àṣeyọrí. Bí kò bá ṣe pé ohun tí a lè tọ́ka tí ìyìn tó mí tó lè dúpẹ́ lọ́wọ́ ẹni lẹ́yìn ọ̀la, òun ni Yorùbá ń pè ní àṣeyọrí.